and gentlemen, panel of justice, co-debater and my fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere demand. So what party belegbe me, the alakowe, demand clock. My name is Ayoolaiya, aka Brother Jacob, aka Alakowe. The my name is Brother Jacob. The Alakowe, the Brother Jacob, Alakowe, Saloko one. The man, he said, "What I say." Actor ni me, Mutuma produce film. So I'm an actor and a filmmaker. I remember Jackie Sanja. Sorry? Any actors? Actor, you to match film. My bad. The my name is you said you want to say ni actor, one man film. The man. Say man yagbe. You could see question, mama very question me fa. Say man yagbe. No, me okay ya. The man no de yagbe. Kílẹ̀ kí n yàgbé. Kò sí reason. The man no dey yàgbé wọn yàgbé látìgbà tí wọ́n ti délé ayé àbí. The man no dey yàgbé the man. Ṣé máa wẹ̀? Rárá. Toro kú ni mí. The man is a ghost. The man no dey bath. The man wọ́n ìwẹ̀ láyé wọn. The man but ẹ má bínú. Ṣé máa jẹun? No, torí Jésù ni mí. The man is a Jesus. Ṣé àbúrò Jésù ni yín ni? Ẹ̀gbọ́n. The man is Jesus' brother. Ẹ̀gbọ́n Jésù ni the man ẹ̀gbọ́n Jésù. The man is Jesus' brother. The man. Ṣé ẹ máa ń wọ àwọ̀tẹ́lẹ̀? No. The man máa ń rìn òòrùn ni. The man kì í wọ àwọ̀tẹ́lẹ̀. The man ṣé ẹ lè bímọ 100? Mo lè bímọ 1 billion. The man sọ pé ẹlẹ́dẹ̀ ni ìyàwó wọn. Wọ́n lè bímọ 1 billion. The man ṣé ẹ ti jalè rí nígbà tẹ́ wà kéke. You still when you smaller. Mo ṣe ń jalè dísìn. The man is a thief. The man máa ń jalè. A ní ní the man. Ẹ bá ń pa àwọn ọlọ́pàá kan wá gbé the man sí mẹ́rin. The man. Ṣé ẹ ga abẹ́ kúrú? Mo kúrú tó rárá ni mí. The man is àràrá. The man wọ́n kúrú gan ni. The man. Ṣé ẹ ti yá sọ̀wọ́ rí? Ètò wà lọ́rùn mi náà mo ya lọ́wọ́ yàrá ya ẹ̀ ni. Ẹ má bú yàrá ya mi o. Ìfì yàrá ya mi wá ṣe interview àyìn. Mo ya lọ́wọ́ babaláku bàbá ẹ̀. Ẹ má bú babaláku bàbá mi. Mo ya lọ́wọ́ àwọn òrùn ẹ̀ lọ́wọ́ àwọn tó tó mi lè yàtọ̀ àwọn tí ò tó mi. Irú fún question ló ń bèrè lọ́wọ́ mi ó jáwèrè ni. Are you stupid? Kí ló ṣẹlẹ̀? Ṣé interview ló pélé? Yeah, leave. Ẹ̀dùn ẹ̀ mọ́. Ìkan sẹ́yìn lọ sálákọ̀wé ni. Ẹ̀mí báyìí ni bọ̀dá Jacob. Kí ló yẹ bẹ́ẹ̀ jẹ́ ìtùnú fíìmù? Kí ló tẹ̀ ń jà báyìí? Àbí kí n tẹ sáré ṣalákọ̀wé bọ̀ fún mi. Alákọ̀wé ẹ má fún mi wẹ́ẹ̀tì. Ẹ fún mi lẹ̀. Mi ò bẹ́ẹ̀ ni. N fi wẹ́ẹ̀tì. Bọ̀dá Alákọ̀wé. Bọ̀dá ìbú wọn sẹ̀rí inú fíìmù náà wọ́n lójú ayé. My name is Sidi to the interfere. Ẹyàn. Ìmọ̀ tí mo ṣe fún bọ̀dá Jacob tí wọ́n ṣe fíìmù tí mi lórí YouTube. Àwọn náà ni wọ́n ṣe Alákọ̀wé 1 2 3 ẹ dákun. Mo dẹ́ràn. Mo ti bọ̀. My name is Sidi to the interfere. I see you regardless. Bye. Ṣé ẹ ti jalè rí nígbà tẹ́ wà kéke? You still when you smaller. Mo ṣe ń jalè dísìn. The man is a thief. Sorry pé lórí burúkú ọmọ ni ọ́. I got the advice from a madman.